Alààyè ọkàn apá kejì by Ọdúnládé Adékọ́lá. Kí ló fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀? Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọdúnládé Adékọ́lá, bọ̀dá Ọdúntútù gbé tuntun jáde fún wa o lórí OAFP TV. Alààyè ọkàn làkọ́lé rẹ̀. Ibi tí apá kìíní tán sí ó lágbára lọ́pọ̀lọpọ̀. Lákọ̀ọ́kọ́, kí ló dé tí Bọ̀wálé ṣe fi ìyàwó rẹ̀ Adébímpé ṣe ògùn owó? Kí ló ṣe fún un tó bẹ́ẹ̀ gẹ́? Ṣé bẹ́ẹ̀ ló ṣe kórìíra ìyàwó rẹ̀ tó bẹ́ẹ̀? Àti wípé kí ni ohun àṣírí ìyàwó ìyẹn Adébímpé tó ń bẹ lọ́wọ́ ọkọ rẹ̀ Bọ̀wálé tó fi ń halẹ̀ mọ́, tí ó fi lè pa á láṣẹ fún wípé kí ó jẹ àṣejẹ tí ó ti pinnu láti ìbẹ̀rẹ̀ wípé òun ò ní jẹ. Ẹ̀yin ènìyàn, Olúwa àṣírí wa má jẹ́ kó tú sọ́wọ́ ọ̀tá wa o. Yàtọ̀ sí èyí, ìkòkò tó so ẹ̀mí àwọn méjèèjì yìí tí Bọ̀wálé ìyẹn Ọdúnládé Adékọ́lá tó pinnu wípé dandan kí òun gbé e pamọ́ sọ́dọ̀, tí oníṣègùn sì kìlọ̀ fún wípé kò gbọdọ̀ kanlẹ̀. Ìjẹ́ ìkòkò yìí ní láti fọ́ tàbí kanlẹ̀ kí Adébímpé lè rí ìtúsílẹ̀ kúrò nínú páńpẹ́ ayé tí a dè ìṣẹ̀dá rẹ̀ mọ́. Ní àfikún, ìjẹ́ Adébímpé lè padà di alààyè ọkàn mọ́ báyìí? Nítorí Bọ̀wálé ti sọ ọ́ di alààyè láàrin òkú. Àti pa sáyè, kò kí ń ṣe ará ayé, bẹ́ẹ̀ ni kò kí ń ṣe ará ọ̀run. Oníṣègùn sọ wípé lẹ́yìn ọdún kan, Adébímpé yóò jẹ́ ìpè ọ̀run. Ìjẹ́ àdúrà ìyá Bímpé yóò gbà lórí Bímpé? Ìjẹ́ Adébímpé yóò rí àánú gbà? Ìjẹ́ Adébímpé sì lè tún padà di alààyè ọkàn? Ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá, eléyìí tí àkọlé rẹ̀ ń jẹ́ Alààyè ọkàn. Ọdúnládé Adékọ́lá ló gbé sinimá tuntun yìí jáde. Màá ṣàlàyé bí ẹ ṣe lè rí apá kìíní wò àti ìkejì nínú fídíò yìí. Ẹ máa bá mi ká lọ. Sinimá yìí jẹ́ sinimá ńlá, sinimá tó kún fún ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀, sinimá tó kọjá à ń fi ẹnu wòyìn. Tí ẹ bá fẹ́ wo sinimá Alààyè ọkàn part 1, ẹ láìkì fídíò tí ẹ ń wò yìí. Tẹ́ bá ti láìkì fídíò yìí tán, ẹ rí wípé ẹ subscribe sí channel yìí kí ẹ dẹ̀ tán notification bell yín. Ẹ wá bọ́ sínú description box. Ẹ máa rí líǹkì tó máa indicate Alààyè ọkàn apá kìíní. Tí ẹ bá ti tẹ̀, ó máa gbé yín débi tí ẹ máa ti wo apá kìíní eré yìí. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ wo apá kejì, ìyẹn part 2 Alààyè ọkàn, nǹkan tẹ́ máa ṣe ò pọ̀. Ẹ rí wípé ẹ láìkì fídíò tí ẹ ń wò yìí, ẹ subscribe kí ẹ wá bọ́ sínú comment section. Ẹ comment Alààyè ọkàn part 2, Alààyè ọkàn part 2, Alààyè ọkàn part 2, àbí Alààyè ọkàn apá kejì, Alààyè ọkàn apá kejì. Ẹ dìmáàdì fún dáadáa ní comment section kí wọ́n lè mọ̀ wípé ẹ̀yin olólùfẹ́ sinimá yẹn ti ṣetán láti wò ó. Ó ṣe pàtàkì kí ẹ dìmáàdì fún gidigidi gan ní comment section kí wọ́n lè tètè gbé jáde fún gbogbo wa láti wò. Nítorí náà, ẹ máa comment Alààyè ọkàn apá kejì, Alààyè ọkàn part 2. Ẹ láìkì fídíò yìí kí ẹ dẹ̀ tẹ subscribe button. Tó bá ti jáde àbí tí wọ́n bá ti sọ déètì tí wọ́n fẹ́ gbé jáde, mo máa ṣe update fún yín bẹ́ẹ̀ ṣe máa rí wò. Eléyìí ló fi ṣe pàtàkì kí ẹ subscribe sí channel yìí. Ẹ̀yin olólùfẹ́ sinimá Alààyè ọkàn, mo rí yín náà o. Ó dìgbà.